gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde ẹ gbọ́ kí ni ọ̀nà àbáyọ kí lọ́nà àbáyọ sí gbogbo kùdìẹ̀kudiẹ tá à ń kojú ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ pẹ̀lú báwọn Fúlàní darandaran àwọn Fúlàní darandaran bí wọ́n ṣe fi gbogbo ìgbà ṣọṣẹ́ nínú oko tí wọ́n jẹ́ káwọn àgbẹ̀ wọ́n fi ọkàn balẹ̀ lọ́kọ̀ oko lọ́kọ̀ ọ̀bẹ lọ́kọ̀ ọ̀pẹ kóúnjẹ ó lè sùn wá bọ̀ ní ilẹ̀ Yorùbá kí lọ́nà àbáyọ torí láìpẹ́ ìlàtúgbọ́ròyìn wípé wọ́n tún lọ ṣọṣẹ́ nílùú Ìwòyè ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì pa a lot of people kí lọ́nà àbáyọ torí ó ti ń jọ bí ìgbà wípé àwọn Fúlàní darandaran yìí wọ́n máa ṣetán láti dẹ́kun ìwà àbàjẹ́ yìí ṣé wá dìgbà tán bá tó ya wọnú ìlú ká tó mọ̀ lọ́rọ̀ náà nínú fídíò yìí wòlíì Wálé Ọlágójú ní kì í ṣe Yorùbá nation ní ọ̀nà àbáyọ wọ́n ní Yorùbá nation kọ́ ni solution sí gbogbo kùdìẹ̀kudiẹ tá à ń kojú Yorùbá nation tí olóyè Sunday Igboho tí wọ́n ti agitate fún látijọ́ ọjọ́ yìí níjẹ́ ti gbọ́ ohun tí wọ́n ní àwọn àtàwọn akẹgbẹ́ àwọn group àwọn táwọn jọ kó ara àwọn jọ solution tán láwọn provide fún gbogbo problem tá à ń face ní Nàìjíríà nítorí wọ́n ní Yorùbá nation kọ́ ló lè solve anything ní country yìí wọ́n ní àmọ́ solution táwọn gbé dání ìyẹn gan-an lọ́nà tó tọ́ tó yẹ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà káàtó lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní country gbogbo economic hardship insecurity nǹkan kan tí gbogbo wa ti ń pariwo látijọ́ ọjọ́ yìí wòlíì Wálé Ọlágójú ní solution táwọn àtàwọn group àwọn gbé dání ìyẹn gangan ló máa solve everything kí wàá ní solution yẹn ẹ̀yin èèyàn nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ solution tí wòlíì yìí ní àwọn àtàwọn akẹgbẹ́ àwọn ti provide sí gbogbo kùdìẹ̀kudiẹ tá à ń kojú lórílẹ̀‐èdè Nàìjíríà wòlíì yìí tí wọ́n tẹ̀síwájú wọ́n ní Ọlọ́run fi ìran kan hàn àwọn nípa orílẹ̀‐èdè Nàìjíríà wípé so therefore orílẹ̀‐èdè Nàìjíríà ní láti lọ sínú àwẹ̀ 7 days àti àdúrà tó gbóná fún ọjọ́ 7 kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá wòlíì Wálé Ọlágójú ní gbogbo àwọn ọmọ Nàìjíríà pátápátá kẹ́ ẹ lọ gbáradì láti wọ inú àwẹ̀ 7 days and prayer wọ́n ní ọjọ́ 7 ni láfi gbàwẹ̀ tá sì fi gbàdúrà ní kíkankíkan kọ́lọ́run ó lè deliver Nàìjíríà kúrò nínú gbogbo ìṣòro tá a wà yìí ọ̀rọ̀ yìí ṣe ó ní agbára ọ̀rọ̀ Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí pàápàá ọ̀rọ̀ àwọn ọmọ ìran Yorùbá ọ̀rọ̀ wa fẹ́ àmójútó àmọ́ kí n tó wá sọ̀rọ̀ lórí gbogbo ohun tí wòlíì Wálé Ọlágójú sọ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ n gbé fọ́nrán wọn wọlé kẹ́ ẹ gbọ́ gbogbo ohun tó ń sọ nínú ẹ̀ máa wá padà wá ká tó wá yànnàná 1 or 2 things nípa ẹ̀. so èyí tí ta fi wálé ni pé láti bí last year la ti ń sọ nípa àtúnṣe orílẹ̀-èdè Nàìjíríà tàbí tí ń sọ tá à ń kọ̀wé sí àwọn olórí wa gbogbo àti ààrẹ àti gbogbo àwọn tó lórúkọ ìkàn ní Nàìjíríà wípé ẹ wá orílẹ̀-èdè wa gbọ́dọ̀ máa lọ báyìí ó yẹ kí àtúnṣe kó débà láìsí awuyewuye láìsí ogun láìsí àwọ̀ yẹn náà fa sọ pé restructuring of Nigerian nation destruction of Nigeria based on sovereign country, sovereign state, without any form of division. Sovereign. Orílẹ̀-èdè olómìnira. State kankan á jẹ́ olómìnira gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè yòókù. Ẹ wo Dubai tẹ̀ ń wò bẹ̀yẹ. Dubai tẹ̀ ń wò yẹ ó wà ní under United Arab Emirates. Orílẹ̀-èdè kan ní state kan ní. Méje ni gbogbo wọn tẹ̀ ń wò níbẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni Amẹ́ríkà tẹ̀ ń wò yẹ 50 ni wọ́n. Texas tẹ̀ ń wò bẹ̀yẹ is a country, is also a state under United States of America. Láti wá ṣàlàyé níjọ́ yẹn wípé tá a bá sọ pé ká padà sí regional àwa ọ̀tá káwọn tó ń pariwo regional o àtakò wọn o oníkálùkù ló ní reason ní gbogbo nǹkan tó ń ṣe àwa ní reason tá a sọ pé òkè mọ́ta ṣe àbójúfò kí ni regional lè bá jáde kí ni tiwa náà lè bá jáde ṣé kò tún ní máa fa ìjà ṣé kò ní fa wuyewuye ṣé àtún ní máa ṣe operation wet sí àkótó pé tí state kankan bí Ọ̀yọ́ state bá dá dúró Lagos state bá dá dúró Abia dá dúró Kaduna Sokoto bẹ́ẹ̀ lọ dá dúró tí wọ́n wà lábẹ́ ìṣàkóso United States of Nigeria tá a dẹ̀ ní ààrẹ bí tàwọn orílẹ̀-èdè yòókù àlàáfíà àjọba oníkálùkù á lọ máa develop orílẹ̀-èdè àti state fún àpẹẹrẹ eléyìí tí wọ́n pariwo tó ń ṣe protest ní gbogbo ìgbà yẹn kò ní sí wọ̀nyẹn mọ́ rárá ìwọ́n tó bá fẹ́ ṣe protest ọ̀dọ̀ gómìnà ló lọ ṣe protest yìí kò ní sí pé à ń lọ Àbújá afẹ́ lọ sí seat of government no kò ní síbẹ̀ ṣẹ́ni ìsọ́tọ̀ ìta àgbẹ̀dání tó máa ń bí jáde
ó pọ̀ ní rere ju pé à ń ṣe kinní nígbà táwa lọ́jọ́ yẹn mo sọ pé kí ni protest fẹ́ mú jáde pé kò lè mú jáde ẹni ò takò wọn ṣùgbọ́n èmi bá advice wọn pé kọ́ wọn jáde pé Olúwa sọ pé yóò mú kankan jáde ok ẹ wo after the protest now àwa ń gbọ́ wuyewuye pé federal government wọ́n ṣe òfin kan nísìnyí pé ẹ tó bá protest in 5 years just like a regional something tá à ń ṣe táwọn IPOB àwọn Odùduwà ń ṣe Yorùbá nation tí wọ́n sọ sí wọ́n ní kí ní bíìlì ẹ ti pass first reading ẹ tó bá sọ̀rọ̀ Yorùbá nation nísìnyí Odùduwà IPOB kíní kan kòkó 25 years imprisonment tàbí kó lọ san 10 million ṣẹ́gbọ́n ti pa á lẹ́nu mọ́ nìyẹn. nígbó ló ń fẹ́ afẹ́ dá kò tí ẹ gbọ́dọ̀ sọ ni. so ìyẹn ni pé wọ́n tiẹ̀ ti ń gbé ìgbésẹ̀ láti pa olóyè Sunday Igboho lẹ́nu mọ́ Nigeria my country ọmọ Yorùbá jí má sùn ẹ já máa gbọ́rọ̀ bàbá wòlíì lọ. kò gbọ́dọ̀ sọ ni wọ́n sọ ṣẹ́gbọ́n ti pa á lẹ́nu mọ́ bọ̀dé lè tà ń sọ yìí wọ́n lẹ́ni tó bá fẹ́ bírèkì Nàìjíríà ni ṣẹ́gbọ́n sọ lọ́jọ́ ẹ pé ẹni tó bá ṣe kíni it's like tó bá sọ pé ẹ fẹ́ ṣe regional something it's like giving the Igbos license to break Nigeria. It's like giving them license to break Nigeria. Àwọn kankan yẹn làwa wò bẹ́ẹ̀ àwa ò takò wọ́n o àwọn tó sọ̀rọ̀ Biafra àwa ò takò wọ́n ní tiwa o àwọn ọmọ reason tá à ń fi sọ bẹ́ẹ̀ àwọn náà táwọn sọ tiwa àwọn náà ní reason but the best àwọn agbé dání but títí àgbà sọ̀rọ̀ gangan lẹ́yìn ni pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí àwọn èèyàn yọ ọwọ́ Ọlọ́run kúrò mbẹ̀ láti ìgbà tí Nàìjíríà ti wà láti máa ń pariwo olórí kan ò dáa olórí ẹ̀ka kúrò mbẹ̀ olórí mìíràn adé àhèdè inú wa dùn Olúwa dúpẹ́ olérí tó mẹsáyà wà lélẹ́yìí o ń bọ̀ máa lọ dúkọ̀ọ́dún kejì mẹsáyà di nǹkan mìíràn mọ́ ọ lọ́wọ́ wọ́n á tún ní kò dáa wọ́n á lélẹ́yìí tó lọ yẹ tó bẹ́tà ó tún bẹ́tà ẹ̀ nígbà tí Jonathan wà ń bẹ̀ wọ́n Jonathan ló dáa ó kúrò ń bẹ̀ wọ́n ní Buhari ni change baba change òun náà débẹ̀ bá mú nínú prophecy ní 2014-2015 mo sọ síbẹ̀ pé Buhari is not the Messiah that will take us to the promised land ó wà bẹ́ẹ̀ nígbà Buhari náà débẹ̀ náà ó tún ṣe tiẹ̀ wọ́n ní kò dáa wọ́n ní èmi ló kàn bàbá èmi ló kàn náà ló máa ṣe dáadáa bàbá ẹgbẹ́ kìíní ọ̀hún wá wọ́n gbé bàbá débẹ̀ sí ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ láàrin ọdún kan sí mẹ́ta ìgbà tí kìíní bàbá èmi ló kàn ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ ká tún fẹ́ lómìnira family tó ń pariwo káàkiri àní máa yí wọn lè jẹ́ ó ṣe dáadáa. kí ni ìdí táyà rẹ. kò tó ṣẹlẹ̀ ní pé Nàìjíríà àní wọ́n yọwọ́ Ọlọ́run kúrò ní kankan ohunkóhun tí èèyàn bá ti yọwọ́ Ọlọ́run kúrò mẹ́rin yẹ́kẹ́ mẹ́ pé kò lè ṣe dáadáa ohunkóhun. àwa gbàdúrà ní Olúwa kí ló dé tó orílẹ̀-èdè wa rí báyìí kí ló dé tí nǹkan báyìí ṣe báyìí kí ló dé tẹ́ ku èkó bí eku kí ló dé tẹ́yẹ òkè bí ẹyẹ lọ́lọ́run wa sọ wípé òkè ká lọ nínú ààwẹ̀ ọlọ́jọ́ méje òun la fà pé National Days of Fasting and Prayer for Nigeria òun la gbé bánà ìwáyé. ilé ìbáyìí táwọn òyìn. ohun gbọ́ aláàmú yìí sì òun ni National Days of Fasting and Prayer for Nigeria. àdúrà wa rèé pé ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ara wa fáwọn ọ̀dọ́ àti fáwọn bàbá wa àti nípa festa 77 ètò wọn kó èrè wà bí ní ìgbà kan tó ṣe festa 77 oil boom là ń gbọ́ ní kété tó àwọn ṣe festa 77 oil boom di oil doom ó di oil doom ó di oil doom láti gbà náà láti wà ní wàhálà àwọn òyìnbó tó kó èrè wá wọn kó nǹkan wọn lọ wọn dá sílẹ̀ Nàìjíríà ni àwọn àtọrọ ẹ̀dá ìjẹ́ ṣe adẹ́ṣe deliver nǹkan lọ́hùn kó lágbèdè wàrà àwọn abèrè fún àánú àwa gbàdúrà pé kọ́lọ́run kó la orílẹ̀-èdè wa kọjá kó wo ilẹ̀ wa sàn kó wọnú àwọn olórí wa kí wọ́n lè ṣe dáadáa èmi bìlí pé Tinubu fẹ́ ṣe dáadáa èmi bìlí bẹ̀ ìgbà tó débẹ̀ ṣe tó lè ṣe ni kò lè ṣe ju yẹn lọ. àníyàn tó dáa ló gbé lọ bẹ̀. àníyàn tó dáa ló gbé lọ ní Tinubu bàbá èmi ló kàn ọmọ ẹni òṣèlú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. ọmọ olórí òde. bẹ́ẹ̀ ni ló gbé lọ bẹ̀. bẹ́ẹ̀ ló gbé lọ bẹ̀. nígbà tó débẹ̀. nǹkan yí. bàbá n tó rò kọ́ ló bá. bàbá lẹ́ẹ̀kan ní agbọ̀dọ̀ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ látàrí festac 77 tí a ṣe. kì í ṣe festac 77 gan ìpààyàn tó ń pààyàn yẹn kì í ṣẹ̀ṣẹ̀ ni ó lè rí ẹyẹ ká wò nísìnyí àwọn kan wà kàn bóbìnrin wà kàn bá lòpọ̀ wà kó gun ní ẹ̀ wà pa ṣé kì í ṣẹ̀ṣẹ̀ ni àwọn olóṣèlú ṣé kì í ṣẹ̀ṣẹ̀ ni owó ìlú tó ń ṣe bá ṣe wà ṣé kì í ṣẹ̀ṣẹ̀ ni ẹ̀mí kan ní tí ò fẹ́ ká gbádùn orílẹ̀-èdè ni ẹ̀ṣẹ̀ ni corruption ṣé kìí ṣẹ̀ṣẹ̀ ní corruption ni ebi wà burúkú ló ń jẹ́ corruption
ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ yẹn tí wá ń bọ̀ òun ni ò jẹ́ káwọn olórí wa ṣe dáadáa gẹ́gẹ́ mo sọ kò sí olórí tó fẹ́ lọ bẹ̀ tí ò fẹ́ ṣe dáadáa bàbá ìbí ló kàn sí olóhùn fẹ́ ṣe dáadáa ni òun náà fẹ́ ní orúkọ rere tó ń bá kúrò bẹ̀ ìyẹn bàbá Ifá Tinubu ló jẹ́ bẹ́ẹ̀ o Ifá orúkọ tó ń jẹ́ nìyẹn bàbá Ifá. ṣé Ifá Èkó àbí Ifá Nàìjíríà báyìí. èmi ò mọ̀ o ṣùgbọ́n ẹ̀ lè mọ̀ o èmi lè mí pè ní Ifá o pọ̀ tó orúkọ tó ń jẹ́ nìyẹn bàbá náà fẹ́ ṣe dáadáa ó fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n ẹ̀mí kan ti wà tí ò lè jẹ́ kó ṣe dáadáa ẹgbẹ́ kan tó ṣẹlẹ̀ ohun tó ṣe olórí kan wá fẹ́ jẹ aló fẹ́ máa fi àjẹ ará ìlú kò ṣeé ṣe. àwọn kan sọ pé inú agbára ilé agbára Aso Rock wọ́n ní ẹ̀mí kan wà mẹ́tẹ́ pé kò fẹ́ ìṣeré ni. ẹ̀mí yẹn ń gbàtà wá gbàdúrà ní àkúrò bẹ̀ òun la sọ pé healing a máa conduct deliverance ẹ̀mí yẹn máa kúrò bẹ̀ ẹ̀mí tí ò jẹ́ káwọn olórí wa ṣe dáadáa. làbújá ni àbólẹ́ ti ṣe àdúrà yẹn. anywhere ni kò sí pé bí kan ó ní wherever you find yourself ni irú group wa nísìn a máa wà nílé. ilé ara yín. ilé ara wa la tún fẹ́ ṣe la máa ṣe a máa ṣí àkíní ẹ̀fọ́ tẹ́ máa bá ṣe a máa pray wọ́n máa rí a dẹ̀ máa conduct deliverance a ti ṣe national flag wa tá a máa gbé sókè map of Nigeria àti gbogbo ẹ̀ dání ibẹ̀ láti máa gba àwẹ̀ ìyàwó ọjọ́ méje ni. ẹ fẹ́ fi gbàdúrà sọ́lọ́run. a fẹ́ fi gbàdúrà sọ́lọ́run. bí àwọn olórí ìgbàdí ṣeṣe ni. so ka àwọn olórí wa náà bí i. gbogbo wọn ni ó wà ń bẹ ẹ wò wọn ẹ wò who can participate all citizens including political leaders public and private workers market vendors students police and military personnel religious leaders both Muslim and Christian general public. gbogbo ènìyàn ibi tó bá bára wọn. tó bá ti ń fẹ́ ṣeré Nàìjíríà. tó bá fẹ́ ìṣeré Nàìjíríà ọjọ́ ọ̀la ọmọ wọn kó lè dáa tá máa ṣe ni. ọjọ́ mélòó wá ní sà. ọjọ́ méje ni tó bá fẹ́ orílẹ̀-èdè wa kó dáa èmi ò ní passport láti sá lọ pé mo fẹ́ sá lọ ibi tí Ọlọ́run dá mi sí eléyìí kí n lọ sá lọ sílùú òyìnbó kí mo fẹ́ lọ síbẹ̀. Yorùbá ìran Yorùbá kí ló dé tó ṣe pé táwọn kan bá ń pariwo gbégbègbè àwọn kan sì máa pariwo ẹ̀fà wálẹ̀ ẹ̀fà kó ṣubú ẹ̀jẹ̀ kó lulẹ̀ kí ló dé tó ṣe pé táwọn nǹkan bá ń lùlù kódà àwọn míì ò sì mọ lùlù kó bàjẹ́ kí ló dé ta ló ṣe lé ayé wa báyìí náà who do us like this kí ló dé tó ṣe pé àwọn kan ó ṣàmọ pariwo pé kí nǹkan dá wọn mọ sọnà pé kí nǹkan dá àwọn míì ò sì mọ sọ pé tó bá fẹ́ bàjẹ́ kó kàn àwọn tí ò bá ṣáà ti kàn dílé wọn. ọ̀rọ̀ Yorùbá nation tí olóyè Sunday Igboho gbé dání tí wọ́n agitate fún látijọ́ yìí a mọ̀ ṣe pé tí Yorùbá nation tí ìran Yorùbá bá níláárí àbí nǹkan dáa fún ìran Yorùbá jù báyìí lọ tí ìran Yorùbá bá ní ìfọ̀kànbalẹ̀ ní orí ilẹ̀ Yorùbá a mọ̀ ṣe pé olóyè Sunday Igboho nìkan ni ó jàǹfààní rẹ̀ ni ṣé olóyè Sunday Igboho nìkan ni ó jàǹfààní rẹ̀ ni ṣé olóyè Sunday Igboho àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ nìkan ni ó jàǹfààní rẹ̀ ni nítorí kí generation tó ń bọ̀ kọ́kàn tí wọn náà lè balẹ̀ ni kí ìyà tó ń jẹ àwa lásìkò yìí kó má bàa jẹ àwọn ìran tó tún ń bọ̀ lẹ́yìn tiwa ó ní gbogbo tó lóyè Sunday Igboho gbé dání tí wọ́n pariwo ẹ̀ ní kíkankíkan látijọ́ yìí àmọ́ dàbí gbà wípé ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá dàbí ẹni tí wọ́n ń torí ẹ̀ gbàwẹ̀ ni tó wá ń jọ̀sán bẹ́ẹ̀ ni ó dàbí ọ̀rọ̀ ọmọ tí ìyá rẹ̀ ń torí ẹ̀ gbàárù tọmọ sì ń náwó yàlà yòlò tó ń wò pé kò kàn án ìyá òun ò bá gbàárù kú torí kò yé mi nígbà tí àwọn kan pariwo wípé ẹjẹ́ àwa bá ṣe gbára wa kalẹ̀ òkè ẹ̀yin pariwo sovereign state sovereign country pé solution tó tọ́ lójú tiyín fún gbogbo ohun tó à ń kojú ní Nàìjíríà nísìnyí sovereign state sovereign country àwọn Fúlàní dáràndáràn ṣé ìyẹn stop àwọn Fúlàní tó lọ ń pa àwọn àgbẹ̀ wa nínú oko ni ṣé ìyẹn dá wọn dúró ni because state bá ní sovereignty tiẹ̀ ṣé ìyẹn túmọ̀ sí pé gbogbo àwọn Fúlàní tó wá ń pààyàn yìí o ṣé wọ́n extradite wọn ni àbí báwo ni wọ́n ṣe wọ́n àbí wọ́n sọ wípé wọn ò ní right láti gbénu state yẹn in tó problem ta ni gangan we are not addressing it ọ̀tọ̀ ni tá à ń address ọ̀rọ̀ Nàìjíríà dàbí ọ̀rọ̀ ẹni tó lé exam ni tá à ti sọ fún pé exam tó fẹ́ ṣe yìí ó lè o ní láti gbáradì dáadáa ò kàwé ẹ̀ dáadáa tó ìwé mélòó Ọlọ́run máa ṣe tó délé tó bọ́ sórí ìtẹ́ ìkírun ó gbàgbé ó ṣàlùwàlá bá ṣe mọ̀ ó jẹ́ mùsùlùmí ó gbàgbé ó ṣàlùwàlá ó bọ́ sórí ìtẹ́ ó bẹ̀rẹ̀ sí ní fa yáàlá ò àbí ó jẹ́ kìrìsìtẹ́nì ó gbé báíbù rẹ̀ dání ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ní kíkan bọ́ sórí kó ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kíkan ó sì wò pé miracle máa ṣẹlẹ̀ kò kàwé ilẹ̀ wa mọ́ ó bọ́ sí exam hall ó sì nírètí wípé miracle máa ṣẹlẹ̀ òun máa páàsì torí wípé Ọlọ́run lè ṣe gbogbo àsọpọ̀ Ọlọ́run kọ́ ló lè ṣe gbogbo Ọlọ́run ló lè ṣe gbogbo nǹkan àmọ́ síbẹ̀síbẹ̀ àwa fúnra wa a ní láti ṣípá kí Ọlọ́run náà kó bàa lè gbé wa òun lọ́mọ tó bá ṣípá báyìí
òníyẹ́ ẹ̀ máa ń gbẹjọ́ kọ́lọ́n kó ṣàánú wa kó jẹ́ a lè ṣípá kó fún wa ní understanding yẹn ká fi lè mọ̀ pé a ní láti ṣípá kọ́lọ́n ó bá fi lè gbé wa. ẹ̀yin èèyàn kí ni èrò yín lórí ọ̀rọ̀ yẹn máa bá mi jì sí comment ẹ dẹ̀ má gbàgbé gẹ́gẹ́ bí ìṣe wa ẹ máa bá mi follow DigiNaija online lórí Facebook ẹ̀yin tí ẹ bá ti follow wa tẹ́lẹ̀ link kan wà ní under comment video yìí tó máa gbé yín lórí Facebook page wa from there ẹ kàn click follow button ó parí. ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fídíò yìí kẹ́sì máa tẹ notification bell yín ẹ hàn notification bell yín so that by the time tá a bá ti ju update tuntun wá ẹ tètè máa rí lóòrèkóòrè títí dìgbà mi tá a ti jọ máa pàdé ó dàbọ̀.